Akínkàbọ̀ sórí ètò yìí Sólíà ìmọ́lẹ̀ bíbélì orúkọ tèmi ni alákùnrin Ayọ̀bá. Kí ló dá nǹkan ni? À ń kọ́ni ní òtítọ́ ọ̀rọ̀ bíbélì tó fi ìfẹ́ hàn. Lónìí, ó ṣe ní láàánú pé ọ̀nà táwọn èèyàn ń gbà lo bíbélì yàtọ̀ sọ́nà tí bíbélì gbà wáyé. Fún àpẹẹrẹ, ẹ ká lọ sórí kókó àpapọ̀ gbọ́n tàbí gbéyàwó lénìí. Ọ̀nà ìgbàdúrà. Nígbà tí Jésù ti wà láyé, ó ṣe ṣe kó jẹ́ pé ṣe ló kíyèsí ọ̀nà táwọn ọmọ ń gbàdúrà. Àti káfí sọ pé òfin àbáláyé, iye òfin àtọwọ́dọ́wọ́ nípa àdúrà, nípa ojú náà máa fi wo ọ̀tá ẹni àti ọ̀rẹ́ ẹni. Ṣùgbọ́n Jésù ṣe àtúnṣe tí ó mú yín dókun gan-an. Ó múnádóko débi pé ó ṣe gbọ́pọ̀ pẹ̀lú ohun tó bá wa pọ̀ wọ̀nyí lónìí. Nílé ìjọsìn lónìí, níṣe ni ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń pariwo àwọn àdúrà tí kò ní ìfẹ́ nínú. Síbẹ̀, èyí kì í ṣe ìwà tó yẹ kí Kírísítẹ́nì tó máa ní. Irú àwọn ìwà wo ni? Ẹ máa gbọ́ tí wọ́n máa ṣépè rìbìtìrìbìtì fún àwọn ọ̀tá wọn. Wọ́n sì máa béèrè ibi sí wọn lórí. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀rọ̀ Ọlọ́run sọ pé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. Báwo la ṣe mọ̀ pé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fi hàn pé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀? Jọ̀wọ́, Bíbélì tirẹ̀ kó o pàdé nínú ìwé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ 43 sí 48. Bí ẹ bá ti débẹ̀, Bíbélì ìtumọ̀ ẹgbẹ́ ayé tuntun mo máa lò. Ìtumọ̀ rẹ̀ àbí kíkà rẹ̀ lè yàtọ̀ sí èyí tó wà lọ́wọ́ rẹ̀, àmọ́ ó máa túmọ̀ sí nǹkan kan náà nígbà tí a bá tu. Mo fẹ́ràn láti máa lo lórí ìtumọ̀ ẹgbẹ́ ayé tuntun nítorí pé Yorùbá rẹ̀ bá òde òní mu. Bíbélì ẹgbẹ́ ayé tuntun mo fẹ́ lò jọ̀wọ́. Ẹ̀dá Bíbélì èké tó wà lọ́wọ́ rẹ̀ ṣáà máa bá mi ká lọ. Ìyẹn ìwé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ 43 sí 48. Bí ẹ bá ti rí, ó kà pé ẹ gbọ́ pé a sọ pé kí ìwọ nífẹ̀ẹ́ aládùúgbò rẹ, kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Bí ó ti rùn kí ó rí, mo wí fún yín, ẹ máa bá ọ láti máa nífẹ̀ẹ́ àwọn ọ̀tá yín àti láti máa gbàdúrà fún àwọn tí ṣe níbi ní sí yín. Kí ẹ lè fi ara yín hàn ní ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run, níwọ̀n pé ó ti mú kí òun rọ̀ sórí àwọn ẹni búburú àti ẹni rere. Ó sì mú kí òjò rọ̀ sórí àwọn olódodo àti aláìṣòdodo. Ẹ̀ka lẹ́sẹ̀ 75 mọ́. Ẹ̀gbọ́n tí Jésù Kristi sọ, nítòótọ́ òfin tó wà ṣáájú ni pé kó lè rọ ọ̀tá ẹ nítorí òun náà fẹ́ràn rẹ̀ kó sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ẹ̀yin ará, ṣé kan máa parọ́ tàn yín? Lónìí, níṣe ni àwọn Kírísítẹ́nì òde òní òkú tẹ̀lé àmọ̀ràn Jésù yẹn. Níṣe ni wọn tẹ̀lé àṣẹ yẹn pé kí o máa súre fún àwọn tí ń ṣe níbi ní sí ọ. Dípò bẹ́ẹ̀, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣépè gidigidi. Ó tiẹ̀ ń yà ní lẹ́nu pé inú ìjọ Ọlọ́run nírú ẹ̀ ti ṣẹlẹ̀. Má jẹ́ tọ̀ ọ́ bí o bá wà lára àwọn tó ń gba àdúrà bẹ́ẹ̀. Àdúrà rẹ̀ ò kọjá sílì ìyẹn. Òrùlé ilé tí o wà nítorí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run ìfẹ́. Tiẹ̀ kọ́ ni láti sọ orí ìdájọ́ Ọlọ́run máa ṣe fún àwọn ọ̀tá rẹ. Kìkìgbé pé kí ìwọ ní ìrìn rẹ kó pé níwájú Ọlọ́run. Ẹ má gbàgbé pé Ọlọ́run jẹ́ ìfẹ́. Ìwé Jòhánù sọ pé bí ẹnikẹ́ni bá sọ pé òun nífẹ̀ẹ́ Ọlọ́run àti tó kórìíra arákùnrin rẹ̀, dájúdájú kò mọ Ọlọ́run. Wọ́n ṣàlàyé síwájú pé báwo lèèyàn ṣe máa kórìíra ẹni tí ó rí tó sì máa nífẹ̀ẹ́ ní tí kò rí tí ó ṣeé ṣe rárá ní ìdáhùn. Ó dáa. Ẹsẹ̀ ìwé yóò fi ìparí. Ẹjẹ́ àkẹsẹ̀ 46, 47 àti 48 báyìí. Jésù sọ pé nítorí bí ẹ bá nífẹ̀ẹ́ àwọn tí ó nífẹ̀ẹ́ yín, èrè wo ni ẹni? Àwọn agbowó orí gan kò wá kí ń ṣe nǹkan náà bí? Bí ẹ bá sì kí àwọn arákùnrin yín nìkan, ohun àrà ọ̀tọ̀ wo ní í ṣe? Àwọn ènìyàn àwọn orílẹ̀-èdè pẹ̀lú kò wá kí ń ṣe nǹkan náà bí? Ẹ jẹ́ pípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá yín ọ̀run ti jẹ́ pípé. Ẹ má jẹ́ tàn yín, a gbọ́dọ̀ fi hàn pé a jẹ́ pípé tó pé Ọlọ́run pè ní àsìn.
Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run máa tọ́ ọ sọ́nà bí o bá lè tẹ̀lé ìmọ́lẹ̀ rẹ̀. Darapọ̀ láti máa kẹ́kọ̀ọ́ Ọlọ́run lójoojúmọ́. Rí i pé o kúrò lára àwọn Kristẹni àfẹnujẹ́. Ìwé Jeremáyà orí 24 jọ̀ọ́ kà wá kíyèsí pé Ọlọ́run fi ìran kan Jeremáyà àwọn èso ọ̀pọ̀tọ́ tó wà nínú àpẹẹrẹ ìkan dáa fún jíjẹ ìkejì bàjẹ́ débi pé kò sí ẹ̀dá alààyè tó lè jẹ. Ọlọ́run wá sọ fún Jeremáyà pé àwọn èso yìí túmọ̀ sí àwọn ènìyàn. Àwọn wo? Àwọn tí wọ́n fi ọkàn òtítọ́ sí Ọlọ́run tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀. Àwọn ní èso tí ó ṣe é jẹ. Ó wúlò, ó ṣe é lójú. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ pé wọn ò wúlò fún ohunkóhun, àwọn ní èso tí ó bàjẹ́. Wọ́n kàn fi Kristẹni bójú. Irú Kristẹni wo ni wọ́n náà? Ṣé Kristẹni tó fi ìfẹ́ hàn ni àbí èyí tó oníkórira? Àbábákùnrin àti arábìnrin, ẹ má jẹ́ ń tàn yín. Ọlọ́run kì yóò má lè jẹ ẹnikẹ́ni. Ọlọ́run kì yóò má lè yí rẹ̀. Ohun tí ó fẹ́ ni pé kí o bá òun rìn tọ́kàn tara. Báyìí tún máa bá wa kálọ nígbà míì láti kẹ́kọ̀ọ́ Ọlọ́run kan míì. Orúkọ tèmi ni Àbábákùnrin Ayọ̀bá. Olúwa yóò gbà pẹ̀lú rẹ̀ ní orúkọ Jésù. Kì yóò sọ lólógo nù, ṣùgbọ́n wàá mọ́ra. Wàá mọ́ra kí wọ́n má bàa sọ lólógo nù. Wàá mọ́ra láti kẹ́kọ̀ọ́ Ọlọ́run. Wàá mọ́ra láti lè gba àkókò rẹ bí ìtàn àpótólì Pọ́ọ̀lù náà ṣe lò ó. Wàá ṣetán láti ṣe ohun tó yẹ kó ṣe tó lẹ́tọ̀ọ́ láti ṣe kó tó lè rí ìdòwò Ọlọ́run wọ̀. Bí ìbá kì í ṣe bẹ́ẹ̀, wàá kíyèsí pé eré ìje kì í ṣe alágbára. Bẹ́ẹ̀ ni eré ìje Kristẹni kì í ṣe alágbára. Bí kò ṣe ẹni tó ń ṣe tẹ̀lé ìlànà ìrèké yóò dára fún yín. Sùúrà Light of Bible. Àwọn àṣetán láti kọ́ yín ní kìkìkì lọ́dọ̀ Ọlọ́run. Darapọ̀ wọn lórí YouTube, ìyẹn lórí ohun tí yóò dára fún ọ. Ọkàn yóò sì balẹ̀. Ayé rẹ̀ yóò nira. Ìdánwò yóò borí ayé rẹ̀. Wàá sì